Ìpàdé ti wáyé láàrin kejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó tún jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó sì tún jẹ́ alátìlẹ́yìn fún gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Alhaji Taofeek Arapaja. Ìpàdé ó ti wáyé láàrin òun àti àwọn alágbára ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, pàápàá olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ìyún sẹ́nitọ̀ Sharafadeen Ali àti ẹni tó fẹ́ ṣojú agbègbè gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá ìyún Honorable Remi Oseni. Ìpàdé ti wáyé láàrin wọn tó sì jẹ́ pé ní ìgbàkúùgbà sí àsìkò yìí ní Taofeek Arapaja ni yóò kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party pátápátá tí ó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Bó bá jẹ́ pé ẹ̀yin tí ń tẹ̀lé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tẹ̀ sí ń tẹ̀lé àwọn ìròyìn tá à ń gbé jáde àti gbé jáde ní ọjọ́ díẹ̀ sẹ́yìn nípa bí a ṣe ní ààrin Taofeek Arapaja àti gómìnà Ṣèyí Mákindé tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ó ti dàrú o. Ẹ rántí pé Arapaja wà lára àwọn tó gbà fún Mákindé tọ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ tó jẹ́ pé nítorí èyí ni Mákindé ṣe ṣàtìlẹ́yìn fún láti jẹ́ kó jẹ́ ipò igbákejì alága àgbà ẹgbẹ́ òṣèlú APC, èyí tó jẹ́ pé èyí tó sọ Taofeek Arapaja di alága ẹgbẹ́ òṣèlú PDP ní ilẹ̀ Yorùbá. Ṣá o, níṣe ni a ti sọ àṣírí ìdí tó jẹ́ kí tírélà kó gba àárín Taofeek Arapaja àti gómìnà Ṣèyí Mákindé lójijì tó fi di wípé níṣe ni Arapaja tóun náà fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀. Ìní oúnjẹ kò dì í mọ̀ pé inú òun ò dùn sí Ṣèyí Mákindé, tá a sì jẹ́ kó dì í mọ̀ pé àwọn alágbára ẹgbẹ́ òṣèlú APC àti ní iléeṣẹ́ ààrẹ l'Àbújá wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú Taofeek Arapaja láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Ṣá o, lẹ́yìn ìgbà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti gbé ìròyìn jáde tá a tú àṣírí, ìròyìn tuntun ni pé àwọn alágbára APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn fúnra wọn ti wá ṣe ìpàdé pẹ̀lú Taofeek Arapaja báyìí o, tó sì jẹ́ pé ọ̀rọ̀ bí ó ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, bí wọn yóò ṣe gba àwọn ọmọlẹ́yìn ẹ̀wọ̀nú APC àti àǹfààní tí Taofeek Arapaja tí yóò jẹ bí APC bá gbàjọba lọ́dún tó ń bọ̀ ńlá gbọ́ pé wọ́n sọ nínú ìpàdé náà. Olùdíje fún ipò gómìnà APC lọ́yọ̀ọ́ tó tún jẹ́ karùn-ún balógun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn sẹ́nitọ̀ Sharafadeen Ali àti Honorable Remi Oseni àwọn ló ṣáájú ìpàdé àwọn alágbára ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá Taofeek Arapaja ṣe ní ìlú Ìbàdàn nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Bẹ́ẹ̀ ńlá gbọ́ pé àfi bí àdéhùn bá tún padà dàrú o, Taofeek Arapaja ti gbà pátápátá láti darapọ̀ mọ́ APC báyìí tí wọ́n sì ti fọwọ́ sí àdéhùn láàrin wọn láti jẹ́ kí wọ́n ṣiṣẹ́ láti gba ìjọba ní ọdún tí ó ń bọ̀.